Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹyẹ. Aya ààrẹ àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ní àwọn ẹgbẹ́ Organisation ti African First Lady fún Development (OFLAG) ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ ìmọ̀yì nípa ipa ribiribi tí ó ń kó lórí ètò ẹ̀kọ́ àwọn ọmọbìnrin, ìmọ́tótó àti dídín ikú ìyá àti ọmọ kù. Ìkéde àmì ẹ̀yẹ ìmọ̀yì yìí wáyé ní ọjọ́ Ìsinmi níbi ìpàdé OFLAG 29 àti 30 ti Ordinary General Assembly èyí tí aya igbákejì ààrẹ Nana Shettima lọ ṣojú aya ààrẹ àkọ́kọ́ ní Addis Ababa, Ethiopia. Ìpàdé tí ó wáyé yìí ń jẹ́ kí ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ kojú ìpèníjà tí ó ń bá àwọn obìnrin àti ọmọ fínra ní pàtó àwọn ẹkùn agbègbè tí wàhálà, rògbòdìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi ibẹ̀ ṣe ibùgbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn eléyìí ló ṣe àfihàn èròǹgbà àwọn ènìyàn lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára àti alátagbà nípa ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq sọ pé òun fi ọkàn ààrẹ APC balẹ̀ wípé gbogbo olórí ẹgbẹ́ àti òun yóò ṣiṣẹ́ takuntakun láti rí i pé ààrẹ Bọ́lá Tinubu kó gbogbo ìbò ti ìlú FCT Abuja. Èyí ló jẹ́ kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lù tí wọ́n sì ń sọ pé kò mójútó ìpèníjà ní ààbò tó péye èyí tí ó ń bá ìpínlẹ̀ rẹ̀ fínra tí kò sì tún múmú láyà rẹ̀ ló wá gbé ti ìpínlẹ̀ tí kò kàn rárá rù tí ó sì fa tirẹ̀ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà ìpínlẹ̀ Èkó Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti yan Ọba Olúfọlárìn Olúkáyọ̀dé Ògúnsanwó ti Alára ti Ìlara gẹ́gẹ́ bí Chancellor kẹfà ti Ilé ẹ̀kọ́ gíga Lagos State University LASU. Ìgbésẹ̀ yìí wà ní ìbámu pẹ̀lú ìlànà òfin ti Ilé ẹ̀kọ́ gíga LASU Law 2004 èyí tí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀ tí ó fún àlejò láṣẹ láti yan ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ gíga náà. Ọ̀gbẹ́ni Emmanuel Fanu tí ó jẹ́ adarí àti akọ̀wé fún ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ gíga yìí ló sọ̀rọ̀ náà síta ní ọjọ́ Ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ Independent National Electoral Commission (INEC) ti fi òǹtẹ̀ lu àwọn ẹgbẹ́ òṣèlú 14 kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n ti wẹ̀ tí wọ́n sì tún yán kànkàn láti díje fún ipò gómìnà nínú ètò ìdìbò tí ó máa wáyé ní ọjọ́ 8 oṣù kẹjọ August 8. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) àti Labour Party (LP) ní àjọ àwọn kò tíì fi òǹtẹ̀ lù. Ìdí ni pé wọn kò tíì ṣe gbogbo ètò ohun tí ó yẹ kí wọ́n ṣe. Agbẹnusọ fún àjọ INEC ní ìpínlẹ̀ Musa Olóròdé ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ìlú Òṣogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà fún ìlú Àbújá Nyesom Wike ti kéde síta gbangba ayé ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta níbi ayẹyẹ ọjọ́ ìbí 100 ti aṣòfin Sunday Onah wípé òun yóò ṣe àtìlẹ́yìn fún olùdíje kí olùdíje tí ó bá ní èròǹgbà kan náà pẹ̀lú ìran tí ààrẹ Bọ́lá Tinubu ní nínú ètò ìdìbò ìgbìmọ̀ agbègbè ti ọjọ́ 21 oṣù kejì February 21 tí ó sì tún wá dúró lórí pé ẹnikẹ́ni tí ó bá jẹ́ alátakò sí ààrẹ yóò fìdí rẹmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tí ààrẹ ṣe ní ọjọ́ Ìsinmi láti ọwọ́ olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ní ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ láti ṣe ìwádìí tó péye lórí ohun tí ó ń fa ìjàmbá iná lemọ́lemọ́ ní àwọn ọjà ìpínlẹ̀ Kano èyí tí ó ti sọ àwọn ọlọ́jà sínú ìdààmú, hílàhílo, wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nànúgà wá ṣàlàyé síwájú pé àwọn ti kọ́kọ́ kàn sí gómìnà ìpínlẹ̀ Kano Abba Kabir Yusuf láti tètè rí sí ọ̀rọ̀ ìjàmbá iná tí ó ń wáyé nínú ọjà. Ààrẹ Bọ́lá Tinubu wá bá àwọn ọlọ́jà kẹ́dùn àti àwọn ènìyàn ìpínlẹ̀ Kano lórí ìjàmbá iná tí ọjà Singa tí ó wáyé lópin ọ̀sẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Àjọ Independent National Electoral Commission (INEC) ti fèsì sí ohun tí ó múmú lọ́kàn àwọn ènìyàn gbòógì kọ̀ọ̀kan tí wọ́n ti tètè ké tantan síta lórí àkókò ọjọ́ tí àwọn àjọ elétò ìdìbò gbé síta láti ṣe ètò ìdìbò fún ipò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ aṣòfin lápapọ̀ èyí tí ń ṣe 20 nínú oṣù kejì ọjọ́ Àbámẹ́ta ìkẹta nínú oṣù kejì third Saturday February 20th ọdún 2027 tí ètò ìdìbò sí ipò gómìnà yóò wáyé ní ọjọ́ kẹfà nínú oṣù kẹta March 6 ọdún 2027 bákan náà.
èyí tí òun jẹ́ ọ̀sẹ̀ méjì lẹ́yìn ètò ìdìbò sí ipò ààrẹ àti ti ilé ìgbìmọ̀ asòfin lápapọ̀. Nínú ìwé àkọsílẹ̀ tí Muhammadu Kudu Haruna, ẹni tí ó jẹ́ kọmíṣánná àpapọ̀ àti alága lórí ọ̀rọ̀ àti ìgbìmọ̀ ètò ẹ̀kọ́ fún olùdìbò buwọ́lù, ni wọ́n ti ṣàlàyé wípé àkókò àti ọjọ́ ètò ìdìbò fún ipò kọ̀ọ̀kan wà ní ìbámu pẹ̀lú ìlànà ètò òfin orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ìdìbò. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé àtúnṣe kankan tí ó bá máa wáyé nípa rẹ̀ yóò di mímọ̀ fún gbogbo ènìyàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn eléyìí ló sọ pé àwọn agbébọn adàlúrú kọlu abúlé Kàkáfù ní ìjọba ìbílẹ̀ Patigi ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara ní nǹkan bíi agogo 1 òru ní ọjọ́ ìsinmi, tí wọ́n sì jí àwọn ènìyàn 4 kan gbé sá lọ. Ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà, Adétóun Èjìrí Adéyẹmí, wá ṣèlérí láti bun àwọn gbọ́ ní kété tí ìròyìn ìṣẹ̀lẹ̀ yìí bá ti dé ọ̀dọ̀ àwọn ní ìlànà ti ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí ìjọba láti tètè wá ojútùú sí ìpèníjà ní ètò ààbò tó péye tí ó ń bá orílẹ̀-èdè yìí fínra. Ọ̀gbẹ́ni Ọlátúnjí Adéjùmọ̀, tí ó jẹ́ igbákejì akọ̀wé gbogbogbò ẹgbẹ́ NANS, ló sọ̀rọ̀ yìí jáde fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ ìsinmi nílùú Ìbàdàn. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn agbébọn adàlúrú, ajínigbé àti ìwà pípa ènìyàn ní ìpakúpa ti wá di ìwà pàjáwìrì àpapọ̀ tí ó ń dúnkòokò lajà mọ́ wíwà ní ìfọ̀kànbalẹ̀ ti orílẹ̀-èdè, ètò ọrọ̀ ajé àti ìbáṣepọ̀ ará ìlú, àti pé gbogbo ìwà yìí ti nílò àmójútó ní kíákíá báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Mínísítà lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tugar ti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé ìjọba àpapọ̀ ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣọ́ra nípa dídarapọ̀ tàbí gbígbà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ogun ilẹ̀ òkèèrè lọ́nà àìbófinmu, ọ̀nà àìtọ́ àti ìtànjẹ, nítorí pé gbogbo ọ̀nà yìí ló ní àtúbọ̀tán tirẹ̀. Agbẹnusọ fún iléeṣẹ́ ti ilẹ̀ òkèèrè Kimi Ebiyebifa ni ó gbé ọ̀rọ̀ yìí jáde síta ní ọjọ́ ìsinmi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn Lerefe kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.